Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé a gbé ọ̀gá fún àánú àti oore ọ̀fẹ́ tí a rí gbà ó. A dúpẹ́ oṣù kẹfà, ẹ kò jẹ́ kí a lọ sí inú ilẹ̀ ní ẹsẹ̀ mẹ́fà. Ògo ní fún orúkọ yín tí ẹ pa wá mọ́. Rọ́nà tí a gbọ́ lè ní kó ṣe ayé àti ọkàn wa ní rere o. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, kí a jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù lọ́wọ́. Àmín. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ Ajé ọjọ́ 12 oṣù kẹfà. Àkòrí sọ wípé nígbà tí Ọlọ́run bá pè ọ́, nígbà tí Ọlọ́run bá pè ọ́. Àkọ́sórí wa ní àwọn nínú Tímótì kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn. Tímótì kejì orí ìkíní ẹsẹ̀ ìkẹsàn. Ẹni tí ó gbà wá là, ó sì fi ìpè mímọ́ pè wá, kì í ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìpinnu àti oore ọ̀fẹ́ tirẹ̀ tí a ti fi fún wa nínú Kristi láti ayérayé. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Pétérù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkeje dé ìkọkànlá. Pétérù kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkeje dé ìkọkànlá tí ó kà báyìí pé ṣùgbọ́n òpin ohun gbogbo kù sí dẹ̀dẹ̀. Nítorí náà kí ẹ̀yin kí ó wà ní àìrékọjá, kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà o. Ju gbogbo rẹ̀ lọ, ẹ ní ìfẹ́ tí ó gbóná láàrin ara yín o. Nítorí ìfẹ́ ní ń bo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. Ẹ máa ṣe ara yín ní àlejò láìsí ìkùnsínú. Bí olúkúlùkù ti ń rí ẹ̀bùn gbà, bẹ́ẹ̀ ni kí ó máa ṣe ìpinnu rẹ̀ láàrin ara yín bí ìríjú rere tí onírúurú oore ọ̀fẹ́ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń sọ̀rọ̀, kí ó máa sọ bí ọ̀rọ̀ Ọlọ́run. Bí ẹnikẹ́ni bá ń ṣe iṣẹ́ ìránṣẹ́, kí ó ṣe bí agbára tí Ọlọ́run fi fún un, kí a lè máa yin Ọlọ́run lógo nínú ohun gbogbo nípa Jésù Kristi, ẹni tí ògo àti ìjọba wà fún láé àti láéláé. Àmín. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní. Lẹ́yìn ìgbà tí Ọlọ́run bá ti pè ọ́ wá sí ìgbàlà, ìpè tó kàn ní láti jẹ́ kó o darapọ̀ mọ́ ọ nínú ètò rẹ̀ láti ra àwọn ọkàn tó ń ṣègbé padà ní gbogbo ayé. Kó o ra àgbáyé padà kúrò nínú pẹpẹ wọn. Ó ń pe àwọn ènìyàn káàkiri láti jẹ́ ìránṣẹ́ rẹ̀ fún ìràpadà agbègbè wọn. Fún àpẹẹrẹ, ó lè pe ènìyàn láti darapọ̀ mọ́ ọ nínú ẹgbẹ́ òṣèlú nítorí ó ní ètò fún un láti fi ipò náà ra àgbáyé padà. Ọlọ́run kì í ṣe Ọlọ́run ọjọ́ àìkú nìkan o. Òun ni Ọlọ́run gbogbo ọjọ́. Àwọn oníwàásù nìkan kọ́ ni ó ní ẹ̀tọ́ sí iṣẹ́ Ọlọ́run o. Níwọ̀n ìgbà tí o bá ti di àtúnbí, yálà o jẹ́ oníkàràkátà ni, ayàwòrán, òǹṣèré tàbí aránṣọ, Ọlọ́run lè lò ọ́ níbi iṣẹ́ rẹ láti ra ayé padà. Ó sọ nínú ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 17, ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe ní ọ̀rọ̀ tàbí ní ìṣe, ẹ máa ṣe gbogbo wọn ní orúkọ Jésù Olúwa. Ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Baba nípasẹ̀ rẹ̀. Tí o bá ń ṣe nǹkan lórúkọ ẹnìkan, ó túmọ̀ sí pé ìwọ kọ́ ló ní ohun tí ò ń ṣe yẹn, ṣùgbọ́n ẹni tí ò ń sojú ló ní iṣẹ́ tí ò ń ṣe yẹn. Tí o bá rí wípé Ọlọ́run ń fà ọ́ láti ṣiṣẹ́ fún òun ní ọ̀nà kan, o gbọ́dọ̀ béèrè ohun tí ó fẹ́ kí o ṣe fún òun. Mọ̀ pé níbi tí o wà, ohun gbogbo tó o bá ń ṣe gbọ́dọ̀ bá ètò Ọlọ́run mu. Ọ̀nà kan tí o lè ṣe lórúkọ nìyẹn. Mo mọ̀ pé aṣojú Ọlọ́run ni ọ́ níbi tí o wà ní. O kò gbọ́dọ̀ ṣe ohun tí kò ní ṣe tirẹ̀ àbí tí kò ní bá ìfẹ́ tirẹ̀ mu. Ọlọ́run máa ń jẹ́ kí ohun gbogbo ṣiṣẹ́ pọ̀ fún rere fún ọ o. Tí o bá gbà láti darapọ̀ mọ́ ṣíṣe iṣẹ́ ìràpadà ayé, àwa sì mọ̀ pé ohun gbogbo ló ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún àwọn tí ó fẹ́ Ọlọ́run, àní fún àwọn ẹni tí a pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Ìwé Róòmù orí 8 ẹsẹ̀ 28.
lọ́gán tó bá ti pè ọ́ lọ́gán tó bá ti pè ọ́ gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ tí o sì ti jẹ́ ìpè náà nínú ìfẹ́ rẹ̀ ṣe níbi iṣẹ́ rẹ̀ ṣe ìfẹ́ rẹ̀ níbi iṣẹ́ rẹ̀ ohun gbogbo máa sì ṣiṣẹ́ pọ̀ fún rere fún ọ. Kókó ọ̀rọ̀: Ọlọ́run pè ọ́ láti ṣojú rẹ̀ nínú ohun gbogbo tí o bá ń ṣe. Ọlọ́run pè ọ́ láti ṣojú rẹ̀ nínú ohun gbogbo tí o bá ń ṣe. Mo gbàdúrà oore ọ̀fẹ́ láti ṣe ojú Ọlọ́run nínú ohun gbogbo tí a bá ń ṣe. Ọlọ́run yóò yọ̀ǹda fún wa ní orúkọ Jésù. Kì í dùn kó pọ̀, ṣókí lọ́bẹ̀ oge. Olúwàbùkọ́lá aya kó ní ẹmu mi sí ìyá ènìyàn rere, ìyá àwọn ọmọ rẹ̀ ọ̀rẹ́ yìí nígbà tí a tún máa pàdé ní ọ̀la. Ìpàdé wa bí oyin o. Ó dàbọ̀.